KAFTAN TV Yoruba ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ Kí Bíbélì Sọ̀rọ̀, ètò tí ìjọ Kristi lóńdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yípadà, Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdálẹ́kọ̀ọ́ tá a ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. A dúpẹ́ torí pé ẹ̀yin ni ọba àwọn ọba, ẹ̀yin ni olúwa àwọn olúwa. A dúpẹ́ fún ìwà láàyè lórí ayé wa lónìí. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún aláìlópin tá a rí gbà lọ́dọ̀ nígbà gbogbo lọ́nà gbogbo àti gbogbo lọ́run ṣe. Olúwa bá wa sọ̀rọ̀ lónìí, jẹ́ kó ọ̀rọ̀ yín yé wa. Ẹ tàn mọ́lẹ̀ ìfẹ́ yín sí wa lọ́kàn, bẹ́ẹ̀ ni kẹ́ gbà àkóso gbogbo. A dúpẹ́ torí pé ẹ̀yin Ọlọ́run wa síbẹ̀, ògo ni forúkọ yín títí láéláé. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Kókó ẹ̀kọ́ tí a ní fún wa lónìí, ó ní ẹ̀kọ́ tí a ti ń kọ́ bọ̀ láti ọ̀sẹ̀ tí ó kọjá. Kókó ẹ̀kọ́ náà ni ìyìnrere mìíràn. A fẹ́ wo apá kejì ẹ̀kọ́ tí a bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tó kọjá lọ, tó dá lé lórí ìyìnrere mìíràn. Kí ni àwọn nǹkan tí a sọ fún wa nínú ẹ̀kọ́ tó dá lé lórí ìyìnrere mìíràn? A ka ìwé Gàlátíà orí ìkíní, a wo láti ẹsẹ̀ 6 sí 9. A ó tún kà á lónìí. Ó sọ fún wa pé bí àwọn ènìyàn mìíràn ti kúrò nínú oore ọ̀fẹ́ Kristi bọ́ sínú ìyìnrere mìíràn tí kì í ṣe òmíràn. Nígbà tá a wò ó sísàlẹ̀ sí, Paul apostole sọ fún àwọn ìjọ tó wà ní Galatia pé tó bá ṣe pé àwa ni tàbí áńgẹ́lì kan láti ọ̀run wá tó wá wàásù ìyìnrere mìíràn fún yín ju èyí tí a ti wàásù fún yín lọ, jẹ́ kó di ẹni ìfibú. Ó ní gẹ́gẹ́ bí mo ti wí ṣáájú nígbà tá a kíyèsí ẹsẹ̀ 9, bẹ́ẹ̀ náà ni mo wí fún yín nísinsìnyí pé bí a bá wàásù ìyìnrere mìíràn ju èyí tí a ti wàásù fún yín lọ, kí ẹni bẹ́ẹ̀ kó di ẹni ìfibú. Ìyẹn ló mú wa lọ sórí ẹ̀kọ́ ìyìnrere mìíràn. Nígbà tá a wo àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí, a rí kà pé ohun tí Paul ń sọ gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé àwọn kan wá láti wá kọ́ àwọn ará tó wà ní ìjọ tó wà ní Jùdíà pé a gbọ́dọ̀ máa kọ́ wọn nílà kó tó di pé àwọn dẹni ìgbàlà. Ìyẹn fi hàn pé wọ́n ti fi òfin Mósè kún ẹ̀kọ́ oore ọ̀fẹ́ Kristi, èyí tí Paul sọ pé ìyìnrere mìíràn ni. Paul jẹ́ kí a mọ̀ pé dídúró nínú ẹ̀kọ́ Mósè, gbogbo òfin Mósè àti ìkọlà tó ń bẹ nínú òfin Mósè nínú ìsìn Kristi fún àwọn kèfèrí pé ìyìnrere mìíràn, ìyẹn túmọ̀ sí pé ẹ̀kọ́ mìíràn tó yàtọ̀ sí ẹ̀kọ́ tí a ti fi lélẹ̀ nípa kíkú, sísìnkú àtàjíǹde Jésù àti àwọn ẹ̀kọ́ mìíràn tó nìkan ṣe pẹ̀lú ẹ̀kọ́ Olúwa wa. A pè ní ìyìnrere mìíràn. Ní ọ̀sẹ̀ tó kọjá la tún fi yé wa pé kí là ń pè ní ìyìnrere mìíràn lónìí. À ń sọ pé ìyìnrere mìíràn túmọ̀ sí ẹ̀kọ́, ìṣe, ìlànà tàbí ohunkóhun tí a ò bá lọ́wọ́ àwọn àpọ́stélì. Ẹ̀kọ́, ìlànà, ìṣe tàbí ọ̀rọ̀ tá a bá lọ́wọ́ àwọn àpọ́stélì tó tako tí àwọn àpọ́stélì gbà lọ́dọ̀ Kristi. Ohun tá a pè ní ìyìnrere mìíràn nìyí. A dẹ̀ fún wa ní àpẹẹrẹ ní ọ̀sẹ̀ tó kọjá lọ tá à ń ké sí ìyìnrere mìíràn lónìí. À ń sọ pé Jésù sì kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ohun tá a ṣe tá a fi dẹni ìgbàlà, pàtàkì jùlọ nípa ìbáptísí. Ó kọ́ wa lẹ́kọ̀ọ́ ohun tá a gbọ́dọ̀ mọ̀, tá a gbọ́dọ̀ ṣe, ohun tá a sì gbọ́dọ̀ mọ̀ tí Kristi kọ́ wa
nígbà tá a kíyèsí ẹsẹ̀ bíbélì méjì ìwé Mátíù orí kejìdínlọ́gbọ̀n Mátíù 28 láti verse 18 ẹsẹ̀ kejìdínlógún títí dé ogún, ó kọ́ wa lẹ́ẹ̀kan tá a gbọ́dọ̀ ṣe láti fi di ẹni ìgbàlà. A dẹ̀ tún kíyèsí nínú ìwé Máàkù orí kẹrìndínlógún nígbà tá a wo ẹsẹ̀ kẹrìndínlógún, Kristi fúnra ara rẹ̀ kọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀, àwọn àpọ́sítélì rẹ̀, ohun tí wọ́n gbọ́dọ̀ ṣe, tí wọ́n gbọ́dọ̀ kọ́ àwọn ènìyàn wọn kó tó lè dẹni ìgbàlà. Ohun tó sì kọ́ wọn ni pé ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptist rẹ̀ òun ni yóò là, ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Tó kọ́ wọn nìyẹn. So tá a bá rí ẹnikẹ́ni lónìí tó ń kọ́ni lẹ́kọ̀ọ́ pé baptist ò ní kankan ṣe pẹ̀lú ìgbàlà Ọlọ́run, ó ti ń tẹ̀lé ìhìnrere mìíràn tí kì í ṣe ìhìnrere tá a bá tàbí ẹ̀kọ́ tá a bá lọ́wọ́ àwọn àpọ́sítélì àti Kristi fúnra ara rẹ̀. Ó tá a gbìyànjú láti sọ nìyí. Èkejì, a sọ̀rọ̀ nípa kí ni Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ nípa ojúṣe obìnrin ní ọ̀sẹ̀ tó kọjá la nínú àwọn ẹsẹ̀ bíbélì ọ̀rọ̀ Ọlọ́run méjì, ìwé Kọ́ríńtì kínní orí 14 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 24, a sọ pé kí àwọn obìnrin kó dákẹ́ nínú ìjọ torí pé a kò fi àṣẹ fún láti máa sọ̀rọ̀. Tí wọ́n bá fẹ́ kọ́ ohunkóhun kí wọ́n béèrè lọ́wọ́ ọkọ wọn, nítorí pé ohun ìtìjú ni fún àwọn obìnrin láti máa sọ̀rọ̀ nínú ìjọ. Òfin Ọlọ́run nìyí, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nìyí tó nìkan ṣe pẹ̀lú ìhìnrere Kristi. A dẹ̀ tún rí kà nínú ìwé Tímótì kínní orí 2 ẹsẹ̀ 11 pé jẹ́ kí àwọn obìnrin kó máa fi ìdákẹ́jẹ́ gbogbo àti ìtẹríba gbogbo kọ́ ẹ̀kọ́, torí pé mi kò fi àṣẹ fún àwọn obìnrin láti máa kọ́ni tàbí láti pàṣẹ lórí ọkùnrin, ṣùgbọ́n kó wà lábẹ́ ìtẹríba gẹ́gẹ́ bí òfin pẹ̀lú ti wí. Tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí, òfin Ọlọ́run nìyí. Tá a bá ti ṣe ohun tó lòdì sí eléyìí kì í ṣe, ó ti di ìhìnrere mìíràn tá a gbọ́dọ̀ ṣàkíyèsí. Níbi tá a ti dánu dúró ní ọ̀sẹ̀ tó kọjá lọ ni pé ó ní irú ìjọ tá a rí nínú ayé lónìí tó yàtọ̀ sí àgbékalẹ̀ tá a rí nínú Bíbélì, ìhìnrere mìíràn ló bí wọn. Ìhìnrere mìíràn ló bí wọn. Ibi tá a ti dánu dúró ní ọ̀sẹ̀ tó kọjá lọ nìyí. A wá tẹ̀síwájú níbi tá a ti dánu dúró. Ẹ ká padà sí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ká tó kà á sí wa létí lẹ́ẹ̀kan sí. Ìwé Gàlátíà orí 1, mo fẹ́ ká kíyèsí láti ẹsẹ̀ 6 títí dé ẹsẹ̀ 9 kí ni Bíbélì wí. Ó ní ẹnu yà mí nítorí tí ẹ tètè kúrò lọ́dọ̀ ẹni tí ó pè yín sínú oore ọ̀fẹ́ Kristi sí ìhìnrere mìíràn. Èyí kì í ṣe òmíràn, bó tilẹ̀ ṣe pé àwọn kan wà tí ń yọ yín lẹ́nu tí wọ́n sì ń fẹ́ yí ìhìnrere Kristi padà. Ṣùgbọ́n bí ó bá ṣe àwa ni tàbí áńgẹ́lì kan láti ọ̀run wá tí ó bá wàásù ìhìnrere mìíràn fún yín ju èyí tí a ti wàásù fún yín lọ, jẹ́ kí ó di ẹni ìfibú. Ẹsẹ̀ 9, ó ní bí àwa ti wí ṣáájú bẹ́ẹ̀ ni mo sì tún wí nísinsìnyí pé bí ẹnìkan bá wàásù ìhìnrere mìíràn fún yín ju èyí tí a ti wàásù fún yín lọ, jẹ́ kí ó di ẹni ìfibú. Ibi tá a ti mú ẹ̀kọ́ jáde tá a sọ̀rọ̀ nípa ìhìnrere mìíràn nìyí. Lónìí a sì ń wo apá kejì rẹ̀. Níbí ìyá ti rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí àlàyé tá a gbé kalẹ̀ ṣáájú pé ìhìnrere mìíràn òun ni ẹ̀kọ́, ìlànà, òfin tí kò sí nínú ẹ̀kọ́ tàbí ìhìnrere Kristi. Eléyìí gbọ́dọ̀ yé wa nítorí pé gbogbo tọ́lọ́run fẹ́ ká mọ̀ pátá nípa ìhìnrere Kristi láti fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. A sì ń wo àwọn ohun tí kì í ṣe ẹ̀kọ́ ìhìnrere Kristi. Ọ̀kan nínú wọn ó ní yẹ́lẹyẹ̀lẹ onírúurú ìjọ lónìí. A ti gbé àlàyé kalẹ̀, a tún padà sí Bíbélì ká gbọ́ ohun tọ́rọ̀ Ọlọ́run sọ. Ìwé Róòmù orí 16 àti kà á tún kà á sí wa létí. Ó ní ẹ fi ìfẹnukẹnu mímọ́ kí ara yín. Gbogbo ìjọ Kristi kí yín, ará ẹ̀mí ń bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àtàwọn tó mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́. Ẹ kúrò ní ìsọ̀ wọn. 18 nítorí àwọn tó rí bẹ́ẹ̀ kò sí Jésù Olúwa wa bí kò ṣe ikùn ara wọn. Ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn ni wọ́n fi ń pa àwọn tí kò mọ̀ méjì ní ọkàn dà. Ohun tọ́rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ nìyí. Ọlọ́run ti gbé ìjọ rẹ̀ kalẹ̀ tí ń ṣe ìjọ Kristi. Paul kọ̀wé sáwọn ará Róòmù, ó ní ẹ máa fi ìfẹnukẹnu mímọ́ kí ara yín. Gbogbo ìjọ Kristi kí yín. Ẹ̀wọ̀n tí ó ní ará ẹ̀mí ń bẹ̀ yín, máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àtàwọn tó mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́. Ẹ kúrò ní ìsọ̀ wọn. 18 àwọn tó rí bẹ́ẹ̀ wọn kò sí Jésù Kristi Olúwa wa bí kò ṣe ikùn ara wọn. Ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn ni wọ́n fi ń pa àwọn tí kò mọ̀ méjì ní ọkàn dà. Ohun tá à ń sọ ni pé onírúurú àgbékalẹ̀ ìjọ ìyapa lónìí tá a rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìhìnrere mìíràn ni a gbọ́dọ̀ yàgò kúrò nínú wọn. Ẹ jẹ́ ká padà sínú ìhìnrere òtítọ́ èyí tá a rí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ọ̀rọ̀ kan náà la sọ nínú ìwé Kọ́ríńtì kínní orí 1 ẹsẹ̀ 10
sí ìkẹtàlá pé kí ó má ṣe sí ìyapa láàrin wa. A ti sọ̀rọ̀ nípa pé Ọlọ́run kórìíra ìyapa ìsìn lónìí, ìyapa ìjọ lónìí, Ọlọ́run kórìíra rẹ̀, kì í ṣe ìfẹ́ Ọlọ́run. A gbọ́dọ̀ kúrò nínú nǹkan wọ̀nyí. A tún jẹ́ kí ó yé wa pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nípa ètò ìdarí ìjọ ni Bíbélì ti fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Fún àpẹẹrẹ, nínú ìsìn lónìí, àwọn ènìyàn láwọn ń jẹ oyè tá à ń pè ní, wọ́n fira wọn jẹ oyè reverend, ẹni ọ̀wọ̀. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé nínú Bíbélì a rí kà pé ibì kan láti dárúkọ ọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ ẹ̀ sì túmọ̀ sí, ó jẹ́ ọ̀kan lára orúkọ tí Ọlọ́run ń jẹ́. Ẹ ká wo ìwé Psalm 111 verse 9. Ká gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. Torí pé a fẹ́ ètò yìí, ó sọ̀rọ̀ nípa jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Torí pé a fẹ́ gba Bíbélì láàyè láti sọ̀rọ̀ nínú ohun gbogbo. A sì fẹ́ wádìí ìfẹ́ Ọlọ́run fún ọkàn wa. Psalm 111 verse 9. Ẹ gbọ́ ohun tí ọ̀rọ̀ mímọ́ Olúwa, ẹ gbọ́ ohun tó wí ni. Psalm 111 verse 9. Ẹ gbọ́ ohun tọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní ó rán ìdáǹdè rẹ̀ sí àwọn ènìyàn rẹ̀. Ó ti pàṣẹ májẹ̀mú rẹ̀ láé. Mímọ́ àti ọ̀wọ̀ ni orúkọ rẹ̀. Èdè King James lo ọ̀rọ̀ yìí pé holy and reverend is his name. Kí ni orúkọ Ọlọ́run? Mímọ́ àti ọ̀wọ̀, reverend, ó ní orúkọ Olúwa. Psalm 111 verse 9. Ó ṣe ààyè àkọ́kọ́ ibi láti rí pé orúkọ yìí jẹ́ orúkọ Ọlọ́run. Ọlọ́run ló ń jẹ́ orúkọ yìí tá a rí kà ní Psalm 111 verse 9. Èkejì ni pé a ò wá rí kà nínú àwọn orúkọ tàbí oyè jíjẹ nínú ìjọ májẹ̀mú tuntun pé àwọn kan ń jẹ́ reverend, àwọn kan ń jẹ́ ní ọ̀wọ̀. Tọ̀wọ̀tọ̀wọ̀ la fi ń gbé àlàyé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀ fún ogúnlọ́gọ̀ àwọn ènìyàn láti mọ ohun tí ìfẹ́ Ọlọ́run já sí. Torí ìyìnrere mìíràn ni ẹ̀kọ́, ìlànà, àṣẹ tàbí ohun tí ènìyàn ń ṣe tó yàtọ̀ sí rí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì. Ìyìnrere mìíràn ni. Ọ̀kan nínú ẹ̀ láti dárúkọ yìí, Psalm 111 verse 9, ó jẹ́ orúkọ Olúwa. Èkejì, a ò rí ibi tí a ti pe àwọn tó bá àwọn àpọ́sítélì ṣiṣẹ́ gẹ́gẹ́ bí special apostle tàbí general overseer. Èdè general overseer yìí Kristi nìkan la lò ó fún nínú ìwé Pétérù kínní orí 5 ẹsẹ̀ 4. Kristi nìkan la lo èdè yìí fún nínú Bíbélì, ẹ̀ka ò Bíbélì, Pétérù kínní orí 5 ẹsẹ̀ 4. Torí a gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀, a sì gbọ́dọ̀ dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. Ẹ gbọ́ ohun tọ́rọ̀ Ọlọ́run sọ. Ó ní nígbà tí olórí olùṣọ́ àgùntàn bá fi ara hàn, ẹ̀yin ó gba adé ògo tí kì í ṣá. Èdè tá a lò níbi iléèdè olóyìnbó ó ní chief shepherd. Shepherd sì túmọ̀ sí alábòójútó, overseer. Olórí alábòójútó òun ni ta ni? Òun ni Jésù. Ní ìgbà tó bá farahàn, nígbà náà la ó gba adé ìyè tí kì í ṣá. Ohun tí Bíbélì sọ nìyí. Jésù Kristi nìkan ni ló ní oyè yìí. Ọ̀pọ̀lọpọ̀ nínú ìsìn lónìí ń fira wọn jẹ oyè yìí tá ò rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àti ọ̀pọ̀lọpọ̀ oyè mìíràn táwọn ènìyàn fúnra wọn tá ò rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ìyìnrere mìíràn ni èyí tí Bíbélì ti gbé kalẹ̀ tá a gbọ́dọ̀ yàgò fún, tá a sì gbọ́dọ̀ ṣọ́ra fún. Lónìí ọ̀pọ̀lọpọ̀ wòlíì èké àti olùkọ́ni èké àti àpọ́sítélì èké àwọn ló ti wà nínú ayé lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ní sọ àsọtẹ́lẹ̀ èké èyí tí Bíbélì sọ fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Kristi fúnra rẹ̀ ti sọ pé a gbọ́dọ̀ ṣọ́ra fún wọn. A gbọ́dọ̀ ṣọ́ra fún àwọn wòlíì èké tí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ èké tí wọ́n sì ń ṣe ohun gbogbo ní èké láti yí ọkàn àwọn ọkàn olóòótọ́ tó fẹ́ láti sin Ọlọ́run gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ọ̀rọ̀ mímọ́ Olúwa. Eléyìí ṣe pàtàkì, ó ṣe kókó fún wa láti mọ nǹkan wọ̀nyí. Tá bá dẹ̀ tún kíyèsí ìwé Tímótì kínní orí 4 ẹsẹ̀ 1. Bíbélì sọ fún wa pé ó ní ẹ̀mí ń tẹnumọ́ pé ní ìkẹyìn ọjọ́ àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́, yóò máa fi èsì àwọn ẹ̀mí tí ń tanni jẹ
àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù. Tímótì kínní orí 4 ẹsẹ̀ 1 ló sọ bẹ́ẹ̀. Ìkíyèsí àkọ́kọ́ ni pé ìgbàgbọ́ wo ni wọ́n kúrò nínú rẹ̀? Ìgbàgbọ́ tí a ti gbé kalẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ni fún àwọn àyànfẹ́. Èyí tá a rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn kírísítẹ́nì àkọ́kọ́ àtàwọn àpọ́sítélì kọ́kọ́ fi ìsìn hàn nípasẹ̀ ìsìn Kristi. Àwọn olóko ohun tí táwọn èèyàn ṣe láti dẹni ìgbàlà, akàkọsílẹ̀ wọn. Bí wọ́n ti sin Ọlọ́run ní ìlànà Kristi, akàkọsílẹ̀ rẹ̀. Bí wọ́n ti wàásù rere òtítọ́ káàkiri láti ìletò dé ìletò, ìlú dé, akàkọsílẹ̀ rẹ̀. Bí wọ́n ti kó àwọn ènìyàn jọ, ètò ìdarí ìjọ, akàkọsílẹ̀ rẹ̀. Bí wọ́n ti gbé ìgbé ayé àlàáfíà, ìgbé ayé òtítọ́, ìgbé ayé ìfaradà ìyà Kristi, akàkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì. Gbogbo nǹkan tó lọ́n fẹ́ ká mọ̀ pátá nípa ìjọ òtítọ́ tá a sì bá lọ́wọ́ àwọn àpọ́sítélì, akàkọsílẹ̀ rẹ̀. Gbogbo àkọsílẹ̀ gbogbo nǹkan tá a kọ wọ̀nyí, ìyìnrere òtítọ́ ni. Ìyìnrere mìíràn ni ohun tá a kàkọsílẹ̀ rẹ̀, tá a rí àpẹẹrẹ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tó sì wà nínú ayé lónìí tí àwọn èèyàn ń ṣe ní orúkọ Olúwa. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. A fẹ́ béèrè pé kí ni ewu tí ń bẹ nínú kí a wàásù ìyìnrere mìíràn? Ṣé kò ní ewu ní? A fẹ́ wò gẹ́gẹ́ bí ẹsẹ̀ náà ti gbé àgbékalẹ̀ fún wa. Kí ni ewu tí ń bẹ nínú wíwàásù ìyìnrere mìíràn tàbí ṣíṣe ìyìnrere mìíràn? Ǹjẹ́ ó léwu tàbí kò léwu bí? Àkọ́kọ́, nígbà tá a kíyèsí Bíbélì, nígbà tá a wo padà sí ìwé Gàlátíà yìí, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6, ó ní ẹnu sì yà mí nítorí ẹ tètè kúrò lọ́dọ̀ ẹni tí ó pè yín sínú oore ọ̀fẹ́ Kristi sí ìyìnrere mìíràn. Àkọ́kọ́ ni pé bí ènìyàn bá wàásù ìyìnrere mìíràn, á kúrò nínú oore ọ̀fẹ́ Kristi. Àkọ́kọ́ nìyí. Gẹ́gẹ́ bó ta nínú ìwé Gàlátíà orí 1 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6. Bí ènìyàn bá kúrò nínú ìyìnrere òtítọ́ bọ́ sínú ìyìnrere mìíràn, ó túmọ̀ sí pé ó ti kúrò nínú oore ọ̀fẹ́ tí a fi gbà á là. Eléyìí gbọ́dọ̀ ṣe pàtàkì. Bí ènìyàn bá kúrò nínú òtítọ́ Kristi tó sì bọ́ sínú ẹ̀kọ́ ìlànà tá ò lè rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó ti kúrò lọ́dọ̀ Kristi. Ìwé Gàlátíà orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 4, ó ní a ti yà yín kúrò lọ́dọ̀ Kristi, ẹ̀yin tí fẹ́ ká dá yín láre nípa iṣẹ́ òfin, ẹ ti ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Báwo lèèyàn ṣe ń ṣubú kúrò nínú oore ọ̀fẹ́? Ní ìgbà tí a bá ń dá wọn láre nípa òfin ìlànà ẹ̀kọ́ Mósè. Gẹ́gẹ́ bí ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 4 ti wí, ó ní a ti yà yín kúrò lọ́dọ̀ Kristi, ẹ̀yin tí fẹ́ ká dá yín láre nípa iṣẹ́ òfin, ẹ ti ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. So bí báwo lèèyàn ṣe ń ṣubú kúrò nínú oore ọ̀fẹ́? Bí ẹ bá kúrò nínú ẹ̀kọ́ Kristi, bẹ́ẹ̀ bá ti kúrò nínú ìyìnrere Kristi, téèyàn ti bọ́ sí ìyìnrere mìíràn, tàbí ìyìnrere mìíràn sì túmọ̀ sí ẹ̀kọ́ ìlànà ìṣe tá ò rí àpẹẹrẹ rẹ̀ nínú ìsìn àwọn àpọ́sítélì tí a gbé àgbékalẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní ìyìnrere mìíràn. So ẹsẹ̀ 6 ìwé Gàlátíà orí 1 kọ́ wa lẹ́kọ̀ọ́ pé nípa tẹ̀mí èèyàn kúrò ní ọ̀dọ̀ Kristi, èèyàn kúrò nínú oore ọ̀fẹ́ Kristi tó bá tẹ̀lé ẹ̀kọ́ mìíràn, ìlànà mìíràn tàbí ìṣe mìíràn tó yàtọ̀ sí àgbékalẹ̀ tí a fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 7 sọ pé èyí tí kì í ṣe òmíràn, bó tilẹ̀ ṣe pé àwọn kan wá tí ń yọ yín lẹ́nu tí wọ́n fẹ́ yí ìyìnrere Kristi padà. Bí ewu tí ń bẹ nínú kí ènìyàn ó máa wàásù ìyìnrere mìíràn, ó ní àyípadà kúrò nínú òtítọ́, perverting from the gospel, àyípadà kúrò nínú ìyìnrere òtítọ́. Bí ènìyàn bá ń wàásù pé ìbápisọ̀ ní ìkankan ṣe pẹ̀lú ìgbàlà Ọlọ́run, ó ti yí padà kúrò nínú òtítọ́, torí pé òtítọ́ Bíbélì sọ tó yàtọ̀ sí eléyìí. Bí ènìyàn bá ń tẹ̀síwájú nínú onírúurú ìlànà ẹ̀kọ́ ìyapa ìsìn, ó ti yaba tàbí ó ti yapa kúrò nínú ìyìnrere Kristi, torí pé ìyìnrere Kristi ò fi ẹsẹ̀
kò fara mọ́ pé kí a pín yẹ́lẹyẹ̀lẹ gẹ́gẹ́ bí onírú ìjọ lónìí. Bí ènìyàn tí kò bá dún nínú ẹ̀kọ́ Kristi tí ó wàásù rere mìíràn, ìyẹn túmọ̀ sí pé ẹ̀kọ́ tọ́lọ́run kọ́ wa pé káwọn obìnrin ó dákẹ́ nínú ìjọ tó sì ń kó ohun mìíràn, ó ti yapa kúrò nínú ẹ̀kọ́ òtítọ́ tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé kí ojúṣe àwọn obìnrin nínú ìjọ pé kí wọ́n dákẹ́, kí wọ́n má ṣe kọ́ni tàbí pàṣẹ lórí ọkùnrin. Bí wọ́n bá ti ń ṣe bẹ́ẹ̀, wọ́n ti yapa kúrò nínú ìrere náà tí a rí kà nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ìkẹta, ó ní pé irú ẹni bẹ́ẹ̀ a máa fa dàrúdàpọ̀, causing confusion, dàrúdàpọ̀, torí pé ọ̀rọ̀ Ọlọ́run ti gbé àgbékalẹ̀ ìfẹ́ rẹ̀ kalẹ̀ fún wa, ó sì ti yé wa, ó ti yé wa yéké. Bí ẹnikẹ́ni bá ń wàásù èrè mìíràn tàbí ṣe ohun mìíràn yàtọ̀ sí àgbékalẹ̀ Bíbélì, ó ń dá ìyapa sílẹ̀. Ìwé Róòmù orí 14:17, ó ní ará èmi bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àtàwọn tó mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́, kí ẹ kúrò níbo, kí ẹ kúrò ní ìsọ̀ wọn. Ohun tí ìwé Róòmù orí 14 ẹsẹ̀ 17, Romans 16:7 tó kọ́ wa nìyí. Bí ẹnikẹ́ni bá ti ń gbé àgbékalẹ̀ ìyèrè mìíràn kalẹ̀, irú ẹni bẹ́ẹ̀ ti ń fa ìyapa sínú ìsìn àti ìlànà t'Olúwa wa gbé kalẹ̀. Ìkẹrin, irú ẹni bẹ́ẹ̀ sì ń fa ègún, ó ń fa ègún sórí ara rẹ̀. Ẹ̀gbọ́n tọrọ Ọlọ́run sọ ní ẹsẹ̀ 8 ni. Ó ní ṣùgbọ́n bí ó bá ṣe àwa ni tàbí áńgẹ́lì kan láti ọ̀run wá tí ó bá wàásù èrè mìíràn fún yín ju èyí tí a ti wàásù fún yín lọ, jẹ́ kí ó di ẹni ìfibú. Ẹnikẹ́ni tó bá wàásù mìíràn yàtọ̀ sí táwọn àpọ́sẹ̀ ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí aláṣẹ, as the authority, tó wàásù mìíràn gẹ́gẹ́ bí èyí táwọn àpọ́sẹ̀ ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ fún ìjọ májẹ̀mú titun, a sọ fún wa pé ó ń pe ègún sí orí ara rẹ̀. Ohun tá a rí níwèé Gàlátíà orí 1 ẹsẹ̀ 8 ni. Ó ní ṣùgbọ́n bí ó bá ṣe àwa ni tàbí áńgẹ́lì kan láti ọ̀run wá tí ó wàásù ìyèrè mìíràn fún yín ju èyí tí a ti wàásù fún yín lọ, jẹ́ kí ó di ẹni ìfibú. Ohun tí Bíbélì sọ nìyí, tọ̀rọ̀ Ọlọ́run sọ nìyí. So ìdí ẹ̀ ló fi jẹ́ pé a gbọ́dọ̀ kíyèsára lọ́pọ̀lọpọ̀ láti wádìí ìwàásù tí a ń wà tàbí ẹ̀kọ́ tí a gbàgbọ́ tàbí ìṣe tí a ń ṣe, bí ó dúró lórí ìyèrè òtítọ́ tí kì í ṣe ìyèrè mìíràn. Ohun mìíràn, ewu tí ń bẹ nínú kí ènìyàn máa wàásù ìyèrè mìíràn, ó ní pé aláìnáání oore ọ̀fẹ́ Ọlọ́run. Àwọn olóyìnbá sọ pé undermining God's grace. aláìka oore ọ̀fẹ́ Ọlọ́run sí. Nítorí pé nípa oore ọ̀fẹ́ la fi gbà yín là, tí kìí ṣe nípa iṣẹ́ kẹ́nikẹ́ni ó má bàa ṣògo. Oore ọ̀fẹ́ Ọlọ́run ó la fi gbà wá là, kìí ṣe nípa iṣẹ́. Ẹnikẹ́ni tí kò bá dúró nínú ìyèrè òtítọ́ tó lọ tẹ̀lé ìyèrè mìíràn, èyí tó gbajúgbajà nínú ayé lónìí, a sọ fún wa pé kò náání oore ọ̀fẹ́ Ọlọ́run. Bí ènìyàn bá sì náání oore ọ̀fẹ́ Ọlọ́run, ìyẹn túmọ̀ sí pé kò sí lábẹ́ oore ọ̀fẹ́. Bí ènìyàn bá dẹ̀ sí lábẹ́ oore ọ̀fẹ́, kò sí lábẹ́ ìgbàlà Ọlọ́run. A gbọ́dọ̀ ṣọ́ra fún ìyèrè mìíràn. Pàtàkì jùlọ ọbẹ̀ ni pé bí ẹnikẹ́ni bá wàásù ìyèrè mìíràn, á sọ ìgbàlà rẹ̀ nù nínú Ọlọ́run nípasẹ̀ Kristi. Nítorí pé àpọ́sítélì Paul nípa ìmísí Ọlọ́run ó sọ ní ẹsẹ̀ 9, ó ní bí a ti wí ṣáájú bẹ́ẹ̀ ni mo sì wí nísinsìnyí pé bí ẹnikẹ́ni bá wàásù ìyèrè mìíràn fún yín ju èyí tí a ti wàásù fún yín lọ, jẹ́ kí ó di ẹni ìfibú. Ìyẹn túmọ̀ sí pé Ọlọ́run ò gbà ìyèrè mìíràn láàyè ju èyí tí àwọn àpọ́sítélì Kristi tí wọ́n ti wàásù lọ. Kò gba ìmíràn láàyè mọ́, ó ti dúró gẹ́gẹ́ bí àṣẹ. Kò gba ẹ̀kọ́ mìíràn láàyè mọ́, kò gba ìlànà mìíràn láàyè mọ́
ju èyí tí àwọn àpọ́sítélì ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́, gẹ́gẹ́ bí ìlànà. Ọlọ́run wá ń kìlọ̀ pé bí Pọ́ọ̀lù wá ń kìlọ̀ nípasẹ̀ ìmísí Ọlọ́run pé bí áńgẹ́lì mìíràn bá tún wá lẹ́yìn tí àwọn ti wàásù rere òtítọ́ fún yín, bó bá tún wá wàásù mìíràn yàtọ̀ sí tí àwọn ti wàásù, kí ó di ẹni ìfibú. Ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run. Paul àpọ́sítélì ló sọ nípa ìmísí Ọlọ́run. Ó ní bó bá ṣe àwa ni tàbí áńgẹ́lì kan láti ọ̀run bá wàásù rere mìíràn fún yín ju èyí tí a ti wàásù fún yín lọ, jẹ́ kí ó di ẹni ìfibú. Ìyẹn túmọ̀ sí pé bẹ́ẹ̀ nìkan lónìí bá sọ pé òun rí áńgẹ́lì kan, òun rí kinní kan, òun rí gbá kan, kò bàbá ṣaṣọ kan tó sọ pé kóun ṣe gbá kóun ṣàwo. Ire mìíràn ni o, nítorí gbogbo ohun tọ́lọ́run fẹ́ kí a mọ̀ pátá nípa ìrere òtítọ́ láti fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Paul tilẹ̀ ń sọ pẹ̀lú ìgboyà pé bó bá ṣe àwọn ni, tó bá tún ṣàwọn ni làwọn tún sọ mìíràn yàtọ̀ sí táwọn ti sọ ṣáájú, pé tàbí àwọn áńgẹ́lì mìíràn kò jẹ́ ní ìfibú. Ìyẹn túmọ̀ sí pé ìrere òtítọ́ ta ti fi hàn fún àwọn àpọ́sítélì ta sì ti kàkọ́ sílẹ̀ fún wa lónìí, ó ti dúró gẹ́gẹ́ bí àṣẹ, ó ti dúró gẹ́gẹ́ bí ìlànà, ó ti dúró gẹ́gẹ́ bí òfin Ọlọ́run nípasẹ̀ Kristi fún wa lónìí. A ò lè yí padà, kò nílò àtúnṣe, kò nílò àtúntò, kò tún nílò pé ẹ̀mí kan tún sọ pé ẹ̀mí kan sọ fún mi pé kì í ṣe òmíràn, kì í ṣe gbá, kò nílò yẹn. Torí Paul ti nípa ìmísí Ọlọ́run ti sọ mọ́rọ̀ pé bó bá ṣe áńgẹ́lì kan láti ọ̀run wá tó wá wàásù rere mìíràn fún ju tí a ti wàásù fún yín lọ, jẹ́ kó di ẹni ìfibú. So Ọlọ́run áńgẹ́lì yọ sí mi ó ní kí lọ bẹ̀rẹ̀ ìjọ, rárá, ìfibú ni. Àti gbé àgbékalẹ̀ kan nínú Bíbélì, gbékalẹ̀ ìjọ kan kalẹ̀ nínú Bíbélì, èyí tó bẹ̀rẹ̀ láti Jerúsálẹ́mù tó lọ sí Jùdíà tó lọ sí Samaria tó sì lọ sí gbogbo ìpele ayé. Ìyẹn la gbọ́dọ̀ padà sí, ìyẹn la gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀, kí a sì padà sí, kí a sì ṣe bí wọ́n ti ṣe, kí a sì jó nínú ìfẹ́ àti ìlànà Ọlọ́run. Ọ̀kan lára àwọn ìdí ewu tí ń bẹ nínú wíwàásù rere mìíràn ó ní aláìbọlá fún Kristi. Aláìbọlá fún Kristi. Kí nìdí tó fi rí bẹ́ẹ̀? Bí a bá gbà pé Kristi òun ni olùgbàlà wa, bí a bá gbà pé Kristi ni olúwa wa, bí a bá gbà pé Kristi òun ni olùkọ́ wa, tá a bá gbàgbé Kristi pé òun ni orí fún ìjọ, tá a bá gbà pé Kristi ni ohun gbogbo nínú ohun gbogbo fún wa, a gbọ́dọ̀ lè bọlá fún Kristi gẹ́gẹ́ bí ìjọ. Àìmá lè tẹ̀lé ẹ̀kọ́ Kristi tarí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, òun nípa ò bọlá fún, a ò bọlá fún, a ò bọlá fún. Bá a bá bọlá fún Kristi gẹ́gẹ́ bí Ọlọ́run, bí a bá bọlá fún Kristi gẹ́gẹ́ bí Olúwa, bá a bọlá fún Kristi gẹ́gẹ́ bí olùkọ́ òtítọ́, tá a bọlá fún Kristi gẹ́gẹ́ bí orí fún ìjọ, tá a bọlá fún Kristi gẹ́gẹ́ bí ohun gbogbo nínú ohun gbogbo fún ìjọ, a gbọ́dọ̀ bọlá fún ọ̀rọ̀ rẹ̀. Gbogbo àgbékalẹ̀ tó ti gbé kalẹ̀ nípasẹ̀ àwọn àpọ́sítélì, a gbọ́dọ̀ bọlá fún. We must respect the authority of God through the apostle. Ẹ̀gbọ́n táwọn àpọ́sítélì sọ gẹ́gẹ́ bí ìkìlọ̀ fún wa lónìí, Jòhánù kínní orí 9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6, ẹ̀gbọ́n tọrọ Ọlọ́run sọ. Ti Ọlọ́run ni àwa, ẹni tó bá mọ Ọlọ́run ń gbọ́ tiwa, ẹni tí kìí ṣe ti Ọlọ́run kìí gbọ́ tiwa. Nípa èyí ni àwa fi mọ ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí èké. A gbọ́dọ̀ bọlá fún Ọlọ́run nípasẹ̀ Kristi. Báwo la ṣe lè bọlá fún Kristi? Ní láti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tó a gbé kalẹ̀, ká má ṣe òmíràn. Tá bá ti ń ṣe òmíràn, ìyèrè mìíràn ni. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Olúwa yóò fìfẹ́ rẹ̀ hàn wá, yóò sì kọ́ wa mọ̀ ṣe. Olúwa yóò sì jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ó ní ìtumọ̀ rere ní ọkàn wa, á sì jẹ́ kí ìfẹ́ rẹ̀ ó di mímọ̀ pẹ̀lú. Tẹ́ bá ní ìbéèrè láti béèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí:
444-902 tàbí 08065717023. A tún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run àtọrọ orí ọ̀fẹ́ rẹ̀ kó máa bá wa gbé kó sì kọ́ wa mọ̀ ṣe. Ẹ̀mí ìsọjí tá a fi padà sínú ọ̀rọ̀ mímọ́ Olúwa kó fi fún wa látòní lọ. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.